Gbogbo ẹ̀yin ènìyàn wa mo kí wa nílé lóko níbikíbi tí a bá wà. A kú ojúmọ́, a kú ojúmọ́, a kú ojúmọ́ mọ́. A kú òpin ọ̀sẹ̀, a kú ìsinmi òní. Ẹ̀yin ènìyàn wa, a dúpẹ́ lọ́wọ́ bàbá wa Májàsọ́lá Ìgbòho Òòṣà lórí ọ̀rọ̀ àwọn tí wọ́n jí gbé, arábìnrin tí wọ́n jí gbé, àbúrò Adélabú Pẹ̀ǹkẹ̀lẹ́mẹ́sì nílùú Ìbàdàn pẹ̀lú àwọn ọmọ ẹ̀ méjì, Táyé Kọ́ìn, Táyé àti Kẹ́hìndé, tí wọ́n gbà sílẹ̀ lánàá. Ohun tá à ń wèrè o. Ọmọ Adéyẹmọ ti jẹ́wọ́, ó ti jẹ́wọ́ ohun tó jẹ́ fún yín sìn. Ṣùgbọ́n ohun tó jẹ́ ìyàlẹ́nu fún mi ni pé tó jẹ́ kí confuse, tí ò jẹ́ kí sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀ látàná. Bí gbogbo ìròyìn yẹn ṣe ń ràn káàkiri làwọn èèyàn ń sẹ̀ǹdẹ̀ sí mi. Èmi náà kọ́kọ́, torí tí ìròyìn bá wá bẹ̀ yẹn, gẹ́gẹ́ bí àwa agbóhùnsáfẹ́fẹ́, a gbọ́dọ̀ kọ́kọ́ ṣèwádìí lórí ẹ̀ ká má lọ mú òfò fún àwọn ènìyàn wa. Mo lọ sí orí kí lọ ṣe research. Àwọn research tí mo ṣe, mo rí pé wọ́n ní Nigeria police rescue the adopted Adelabu sister and the son and the two sons in the Oyo State and police care. So gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ó jẹ́ wà lára nǹkan tó fà mí sẹ́yìn tí ò jẹ́ kí n sọ̀rọ̀ látàná. Àwọn ìròyìn àwọn èèyàn wa ni pé Sunday Igboho àwọn ò fi ti ọlọ́pàá sí. Àwọn ìròyìn Nàìjíríà àwọn sọ pé Nigeria police. Kí wá ní at least tí àwọn akọ̀ròyìn ilẹ̀ Nàìjíríà tó bá fẹ́ kọ̀ròyìn yẹn, ó yẹ kán lè at least kí wọ́n lè sọ pé Nigeria police collaboration with olóyè Sunday Igboho, ó yẹ kórúkọ yẹn jáde ńbẹ̀. Àbí olóyè ló sọ pé kán má forúkọ òun sí, ìyẹn ni ò yé mi. Torí the first place tí mo ti rí nígbà tí mo ṣèwádìí ni mo kọ́kọ́ lọ sórí page Mr Wisdom, torí mo mọ̀ pé òun lè fún wa lófo. Ìgbà tí mo ti rí lórí page Mr Wisdom, mo ní kíní authentic ni pé lóòótọ́ bàbá wa olóyè àwọn ló lọ gba àwọn arábí sílẹ̀. So ẹ̀yin ènìyàn wa, fọ́nrán níbi tí wọ́n ti lọ gbà wọ́n sílẹ̀, òun náà lẹ rí yẹn, òun náà lẹ rí lójú ìwòran yín tó ń jà rànràn yẹn, ibi tó ti lọ gbà wọ́n sílẹ̀ lọ́wọ́ àwọn agbésùmọ̀mí yìí. Ṣé rí nígbà tí nǹkan yìí ṣẹlẹ̀, nígbà tó ń gbé wọn last week Monday kọ́ yẹn, ìgbà tí mo kọ́ rí ibi tó ti gbé wọn, mo wo environment yẹn, mo rò pé àárín ìgboro ọ̀rọ̀ òṣèlú leléyìí, ọ̀rọ̀ òṣèlú rèé. Wọ́n small video bẹ́lẹ̀ táwọn boys kan ṣe níbi ẹnu gate ilé níbi tó ti gbé wọn. Níṣẹ́ àwọn Fúlàní kọ́ leléyìí, òṣèlú nìyẹn. Ẹ wá wò ó, gómìnà lọ visit Adélabú ní ọjọ́ Friday, ni gómìnà Ọ̀yọ́ lọ visit wọn. Ó lọ kí wọn nílé, ìjọ́ kejì wọ́n gbà wọ́n sílẹ̀. Ṣé rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, àárín inú Ìbàdàn láàrin àwọn olóṣèlú yìí náà ló wà. Àjẹ́ ké lánàá ọmọ kú lèní, kí la sọ? Ta ni kò mọ̀ pé àjẹ́ tó ké lánàá ló pọ̀ ọmọ tó kú? Ta lẹ fẹ́ máa tàn jẹ? Ta lẹ fẹ́ da orí ẹ̀rú, ẹ fẹ́ dà wá lọ́pọlọ rú? Àwọn bàbá wa máa ń pa òwe kan, wọ́n á ní tí ìkokò bá ń pa àwọn ọmọ tálíkà, wọ́n á ló ń fọ̀lú mọ́. Ìkokò bá ń pa ọmọ tálíkà, wọ́n á ló ń fọ̀lú mọ́. Ṣùgbọ́n tó bá ti ń pa ọmọ ọlọ́rọ̀, ọmọ olówó, wọ́n á ní èèmọ̀ dé, èèmọ̀ wọ̀lú. Wọ́n á lé èèmọ̀ wọ̀lú. Ó ní gbogbo ohun tá à ń rí yìí o. Kí ló dé tí àwọn ọlọ́pàá Nàìjíríà, kí ló dé tí wọ́n lọ gba àwọn ọmọ 45 tí wọ́n fìyà ń jẹ nínú igbó? Àwọn ọmọ 1 years old, 1.5 years old, 2 years, 3 years tó wà nínú igbó. Kí ló dé tí wọ́n lọ gbà wọ́n sílẹ̀? Wá tó fi jẹ́ pé ọmọ olówó, ọmọ ọlọ́rọ̀, ọmọ ẹni tó lówó kọ́, wọ́n lọ gbà sílẹ̀. Wọ́n lọ gba orúkọ ọmọ ẹni tó lórúkọ sílẹ̀ ní kíákíá náà. Àwọn ọmọ tálíkà wà nínú igbó síbẹ̀ o. Wọ́n lè ní ẹ̀yìn ìjọba ọlọ́pàá ẹ̀mọ́ tí wọ́n wà. Wọ́n ní torí pé ẹ̀fẹ́ mú ní ọwọ́ líle pẹ̀lú ẹ̀fẹ́ mú lọ́wọ́ líle pẹ̀lú ṣùgbọ́n ẹ mú lọ́wọ́ líle pẹ̀lú àwọn tó gbé ọmọ àbí kí sọwọ́ líle ní fídíò táwọn òyìn. Wọ́n mú lọ́wọ́ líle pẹ̀lú àwọn tó lọ gbà sílẹ̀ lánàá, pẹ̀lú àwọn tó jẹ́ àbúrò Adélabú, pẹ̀lú àwọn ọmọ méjì, ọwọ́ líle náà mú fún wọn. Olóyè Ìgbòho náà rèé o, ṣe ń pariwo. Mo kí Ìwó pẹ̀lẹ́ sí ẹ o, mo kí Ìwó níbẹ̀lẹ́ ni, mo kí Ìwó. Òun náà rèé o, olóyè Sunday Igboho tẹ́ ń fẹnu tẹ́ńbẹ́lú rèé o.
a tẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin kọ̀ọ̀kan nínú ẹ̀yin àfáà yìí tẹ̀ ń sòótọ́ bí irú Làbíbù Lágbàjì. Ó sòótọ́ ọ̀rọ̀. Ó ní ṣèbí Ọlọ́run ló dá ewé, Ọlọ́run ló dá gbogbo nǹkan tí àwọn èyí fi ń ṣe nǹkan sára. Tó bá ti jẹ́ pé àwọn àwọn ewé tí Ọlọ́run dá tí Ọlọ́run dá tó fún wa láṣẹ lórí ẹ̀, òun náà fi ṣe nǹkan tó fẹ́ fi gbà wá sílẹ̀ lọ́wọ́ àwọn ó ní kí wọ́n lò ó. Ẹ rí i pé Làbíbù Lágbàjì òun ti sòótọ́ tiẹ̀ ń bẹ̀ yẹn. Bó tiẹ̀ ti jẹ́ pé àwọn yẹn ẹnu wọn wọn ò mọ ibi tí ẹnu wọn ẹlẹ́nu méjì ni wọ́n bí idà. Ẹlẹ́nu méjì bí idà ni wọ́n. Ṣé bá a rí i níbi tó ti sọ pé òun fẹ́ ṣépè fún Ifá ní Làbíbù Lágbàjì. Tó ti sọ fún àwọn ọmọ èèyàn kan má kàwé mọ́ pé kí ṣe ni kọ́ lọ máa ké. Gbogbo ẹ̀ náà la rí. Ọ̀rọ̀ wọn ṣẹ́rẹ́ ẹ̀yin àfáà olófàá pé gbogbo yín náà ẹ̀yin kọ síra. Ẹnu yín ò kò, ẹnu yín ò kò. Eléyìí á sọ tiẹ̀, eléyìí á sọ tiẹ̀. Ẹ gbọ́rọ̀ lẹ́nu Mọ̀fíù lórí ní fídíò tá a release lánàá. Ẹ gbọ́rọ̀ kọ́tọ̀kọ̀tọ̀ tó ń sọ lẹ́nu. Ẹ gbọ́ kọ́tọ̀kọ̀tọ̀ tí Mọ̀fíù tó ń sọ lẹ́nu. Ẹ gbọ́ kọ́tọ̀kọ̀tọ̀ tó ń pọ̀ lẹ́nu. Ṣé ọ̀rọ̀ ẹnu àwọn eléyìí lẹ fẹ́ tẹ̀lé? Ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé wọn. Ọ̀rọ̀ àwọn tẹ́ fẹ́ tẹ̀lé rèé. Ẹ gbọ́ ohun tó ń sọ pé ó ní olóyè Ìgbòho. Mo tẹ̀ gbàgbé language tó lò fún olóyè. Ó ló ní yẹ̀yẹ́ ni olóyè Ìgbòho. Ó ló ní yẹ̀yẹ́ ni. Oníṣẹ́ ó dúró de ìjọba nígbà tó lọ sí Gàngàn. Ó ní fẹ́ pé àwọn tó lọ mú ní Gàngàn gan mòfin ló yẹ kí olóyè Ìgbòho ṣẹ̀wọ̀n lórí ilẹ̀ wa. Ṣé ẹ rí nǹkan tá à ń sọ? Olóyè ti jẹ́wọ́ nǹkan tó jẹ́ fún yín sìn. Ohun tí olóyè jẹ́, ó ti jẹ́wọ́ ẹ̀ fún yín nísìnyí. Ó ti jẹ́wọ́ ẹ̀ fún yín. Ẹ mọ̀ pé olóyè tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Ẹ mọ̀ pé ó lè ṣe ju ohun tó ń ṣe yìí lọ. Ẹ mọ̀ pé olóyè lè ṣe ju ohun tó ṣe yìí lọ. Gbogbo yín lẹ mọ̀. Màá rọ bàbá wa olóyè kọ́ má dá Ṣèyí Mákindé lóhùn níbi tí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Kọ́ má dá Ṣèyí Mákindé, ẹ má dá lóhùn. Go and do whatever you want to do. Kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀. Ikú kan àgbà má bàa kú. Kò sí nǹkan tí Ṣèyí Mákindé lè ṣe. Níbi tí gbogbo àwọn ọmọ Yorùbá wà lẹ́yìn ẹ̀ digbídigbí. A wà lẹ́yìn olóyè. A wà lẹ́yìn olóyè Ìgbòho digbídigbí. Kò sí nǹkan kan tó fẹ́ ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Kò sí ohunkóhun tó fẹ́ ṣẹlẹ̀. Ṣèyí Mákindé ò lè ṣe ohunkóhun. Ìbá wọn ló wà nídìí ẹ̀. Politics ni gbogbo eléyìí tó lọ gbé arábìnrin pẹ̀lú àwọn ọmọ ẹ̀ méjì yẹn. Politics ni ká ní kò mọ̀ yẹn. Politics ni. Torí pé ó fẹ́ lọ fún gómìnà Ọ̀yọ́ State. Láàárín gbogbo yín náà lẹ mọ̀ sí nínú Ọ̀yọ́ State níbẹ̀ yẹn. Why tẹ́ fi ẹ̀mí àwọn èèyàn tẹ́ fi ń play politics? Ṣé àbúrò Adélabú bá yín ṣe pátì papọ̀ tí ó bá yín ṣòṣèlú? Àwọn ọmọ kéékèèké tán kó wọ̀nyẹn, àwọn twins tí ó bá yín ṣòṣèlú? Ẹ ṣẹ̀ fẹ̀mí àwọn èèyàn wéwu. Ẹ̀wù tán ti lọ rescue àwọn inú ilé ni wọ́n kó wọn lọ. No wonder tó lóye fi tán fọfọ kóun mọ àwọn tó wà nídìí kínní yẹn. Olóyè fi ń ní fọfọ tán kóun mọ àwọn tó wà nídìí ẹ̀ fún wa dẹ̀ tó àṣírí yín. Nígbà tó sọ̀rọ̀ síta fún wa tó àṣírí, ẹ wo bí orí social media. Wọ́n ní kán gbé olóyè káwọn DSS wá gbé. Àtíkù Abubakar ń sọ nonsense lẹ́nu. Kò síjọ́ tó sọ̀rọ̀ rí wọ́n lọ gbé Gumi. Àtíkù Abubakar ò fọ́jọ́ kan sọ̀rọ̀ rí pé kán lọ gbé Gumi. But ó ní kán lọ gbé olóyè. Kán lọ gbé olóyè Ìgbòho kán fọ̀rọ̀ wá lẹ́nu yìí. On top of wetin. Ṣé ẹ gbádùn? Ẹ̀yin bíbù yìí lórí yín pé kán lọ gbé olóyè Ìgbòho kìnì kan. So ẹ̀yin èèyàn wa. Ohun tá à ń wèrè. A ti ń pariwo gbogbo nǹkan wọ̀nyí. Kò sígbà tó ní rí bó ṣe ń rí yìí. Kò sígbà tá à ní jèrè ọ̀rọ̀ lára yín. Gbogbo ẹ̀yin tí ní burúkú wọ̀nyí. Kò sígbà tá à ní jèrè ọ̀rọ̀ lára yín. Ọlọ́run gbọ́. Ó ti ń fojú hàn sí ẹ̀kọ́ ti ń fojú mú mi hàn. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń tu kùtùkùtù. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń sọ̀sọ̀kùsọ. Inú mi dùn pẹ̀lú ìròyìn tá a gbọ́ yìí nípa olóyè. Inú mi dùn gidi. Bó ṣe jẹ́wọ́ ọmọ ọkọ, ó jẹ́wọ́ nǹkan tó jẹ́ fún yín. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ rò pé ó ń pera ẹ̀ ní nǹkan tí ò jẹ́. Ó ti jẹ́wọ́ nǹkan tó jẹ́. Ohun tó jẹ́ tó jù lọ ó ti jẹ́wọ́ ẹ̀ fún yín. Ẹ̀yin náà ẹ mọ̀ nǹkan tó lè ṣe, ẹ mọ̀ nǹkan tó lóye lè ṣe. Ẹ mọ̀ nǹkan tó lè ṣe. Tí bàbá Ládọjà tó mọ irú èèyàn tó lóye jẹ́, àwa la jú ẹ̀ sílẹ̀. Kẹ́ máa kọ ìtàn ibú sílẹ̀ fún bàbá Ládọjà. Ẹ̀yin ní ti ń tẹ́ mọ̀ pé ìtàn ibú ó ti pọ̀ sílẹ̀ fún ẹ̀yin. Bàbá Ládọjà ò lè gbà. Bó ṣe jẹ́ nìyẹn. A sì máa mọ wá fún yín kọ̀ọ̀kan ìgbèjì ẹ̀yin ènìyàn wa olólùfẹ́ wa. Tẹ́ bá wọ̀ wá fúngbà àkọ́kọ́, don't forget follow wa, tẹ̀lé wa, subscribe lórí YouTube náà. Èmi ọmọ yín náà ni Àkàlàmọ́gbò TV show. Mo kí gbogbo wa o. Èmi wá ṣe
ọ̀pọ̀ ọdún láyé o. Ọdún náà lójoojúmọ́ ọdún náà ni. Bó ṣe jẹ́ nìyẹn. Ajínigbé ò ní